Africa Content TV. Olólùfẹ́ ọjọ́ ìlú ìdílé àyàsílẹ̀ ọjọ́ àwọn olólùfẹ́ happy fire ayọ̀bí àti kẹ́mi ńlá ayọ̀dẹ orí òkè. Olólùfẹ́ ẹ̀ máa yín lọ́wọ́ mú ẹ tètè ẹ fọwọ́ para yín lọ́rùn. Ìwé ní ẹ̀sọ́, ìwé ní ẹ̀sọ́ fún ẹ̀sọ́. Obìnrin kan síwájú, ọkùnrin kún lẹ́tẹ̀yìn. Àyájọ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ láwọn olólùfẹ́. Happy Father, ayé pọ̀ owó jẹ́ o. Ayé lórí òkè. Ayọ̀wé àti kẹ́mi ńlá. Ayé lórí òkè. Ayọ̀ kìnìún jíjà. Ayé lórí òkè. Kìnìún jíjà. Ọmọládé àlàáfíà. Ọmọládé àlàáfíà. Gbogbo ilé Jésù. Spíkà mi. Spíkà mi. Spíkà mi. Mo kí ẹ ọba sáà síta. Spíkà mi. Ọba sáà síta. Ọba ti spíkèké. Wàlí mo dá ṣáínà. Ọba ti spíkèké. Gbogbo ẹ̀yin ọba dédé ẹ máa jó ẹ máa yọ̀. Ọdún ló dé là ń ṣe o. Ọdún lóde là ń ṣe látọ̀rí spíkà alága ìjọba ìbílẹ̀ Adédèmọ kí ẹ ọ̀túnlù ọmọ egungun jọbí àgbègbàmíhùn akó orí ìwé gbogbo ọmọ Adédè pátápátá ọmọ Adédè nílé lájò àtàwọn tó gbẹ̀gẹ̀ yìí lóbi akú oríire tèmi Àlàdé mi lùkù mọ́ ọmọ káyé. Gbogbo ọmọ Adédè pátápátá àtọkùnrin àtọbìnrin mo kí yín akú oríire àwọn bá mi ẹ̀mí wa yóò ṣe fún pọ̀ láyé láyé láyé. Nínú ọmọ nínú lọ́wọ́ àwọn kẹ̀kẹ́ bá padà ọ̀hún níyì ọmọ kẹ̀kẹ́ tó ṣọ́ọ̀jù nínú tó wá láti ní Gambia ojú wa nílùú Gambia nínú lọ́wọ́ ọmọ lálùbá kàmbí. Ojú kí small doctor ojú gbogbo Adédè tó yá yìí. Small doctor kò kí ẹ kí ìṣe o. Akó oríire ọmọ Adédè tó ṣíwájú. Small doctor kò kí ẹ kí ìṣe o. Aṣọ ọ̀pọ̀dọ̀ láyé. Apàṣẹ Adédè gbogbo yìí mọ kí. Alágbó ọmọ sọ̀rọ̀ wálé bá káyì àwọ̀ káyì àgbà bí. Ọmọ Adédè lọ ọkùnrin gbogbo ní mọ́kí. Ọmọ Adédè lọ obìnrin mọ́kí. Àjọṣe wọn ò ní bàjẹ́. Wọ́n bá wọ́n lá Ọlọ́run àmì o. Ọlọ́run wájú àṣà àti àkànní adé. Àkànní ní ìlànà ìṣèlú. Ọmọ Adédè tó ṣíwájú.
aládé mi lùkù wọ́n mú ọ̀pọ̀ pàdé. Aládé mi lùkù wọ́n mú òye àdé orí ọ̀bí. Èèyàn bá dé òye àdé orí ọ̀bí. Èèyàn bá gbogbo ká ní ìlú ọ̀wọ́ pàdé. Bàbá Ṣọlá, ṣèbọn máa dé bí ìwọ náà. Egungun tó bá wọlé tí ò bá kábọ̀. Àyìnbé àgbègbè kò pé ìbálá ìlúwà ọba káàmìlà kò kí ẹ kí ẹ olúwa gbègbè ìgbà ẹni mo ṣe. Ọba pẹ̀lú àkí àgbẹ̀dẹ̀ yìí olórí ilé àgbègbè ìgbà ni mo ṣe. Ọba Nájímọ̀ Àlàní Arómáyé onírọ̀ tó nírọ̀ ó ṣeun bí. Ọba Ẹnjìnì Adéṣẹ́gun Rúfáì Àlàó ọlọ́wọ́ tó lọ wọ gbogbo iye wa èèyàn ọba ládéládé ẹkú àdúró ti àkì. Ọba Mọ́káílà Ọlábíjọ Àkànjí ẹlẹ́gbọ̀nsọ̀ tẹ́gbọ̀nsọ̀ ọba Ahmed Aremu Adéyẹmí òdelọ́kọ̀ ìgbà òkè adéapẹ́ lórí ẹ̀làkà ọ̀sẹ̀ kábíyèsí ẹ̀lẹ́gbẹ̀dá àwọn tẹ̀lé ọmọkùnrin ọ̀mí alábàbí mi ò kábíyèsí apẹ́ kábíyèsí. Kábíyèsí ẹlẹ́gbẹ̀dá mo kí ẹ. Kábíyèsí ẹlẹ́gbẹ̀dá mo kí ẹ o. Kábíyèsí èèyàn máa dé bò lóye wá lórí ọ̀kí. Èèyàn fèmí adé bò lóye wá lórí ọ̀kí.